Ẹ̀mí wọ́n bá ti fẹ́ èèyàn lèèyàn lọ wọ́n bá lọ bí wọ́n ti fẹ́ràn rẹ̀ tó trespass èèyàn kàbùkù. Ẹ̀mí wọ́n bá ti fẹ́ èèyàn lèèyàn lọ. Ẹ̀mí wọ́n bá ti fẹ́ràn rẹ̀ tó bá lọ fẹ́ ṣò bẹ́ẹ̀ èèyàn kàbùkù. Ẹni tó orí tó fẹ́ràn rẹ̀ nìyí kí wọ́n náà máa ba búbúbú fún. Tirileather bàbá jẹ́jẹ́ dọwọ́ rẹ̀ gbọ́dọ̀ táwọn ní bàbá jẹ́jẹ́ ní lọ́ọ́ bàjá rẹ̀ wọ́n gba oníwọ̀nsẹ̀ o. إذا نصرت حياتي. Àfààní nígbà tí mo wò sẹ́ni ayé mi omi tí ti ń bá bọ̀ láti ọmọ ọdún mẹ́wàá mọ́dọ̀gún ọdún láti ogún ọdún mọ́dọ̀gbọ̀n ọdún. Ọmọ Ádámù àwọn sì mọ̀ yẹn tán wọ́n bá tán yẹn níṣẹ́ nígbà tí alọ́wọ́ àṣẹ kan akóòlì adédìbò tán àwọn alọ́wọ́ àṣẹ ẹlẹ́bí MC bá bọ̀dọ̀ kankan ẹ wọ àwọn bàbá Buari wọn Musa wọn ò tiẹ̀ kú wọn wá yọ̀ǹgì àmọ́ tí wọ́n ń jẹ ìwọ̀n àwọn bàbá jẹ èyí yọ̀ǹgì èyí dúdú di funfun ní yọ̀ǹgì báwa ń tàn mí nínú àbọ̀ òun ní. إذا نصرت حياتي. Ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ ni owó wò ó from the beginning. Wò ó ló ti ń bá bọ̀ níbo ló ti ń bọ̀ ló fi mọ̀ bóyá ó yẹ kó o dúpẹ́ àbò rẹ̀ dúpẹ́ bọ́lọ̀. من بدايتها. Wọ́n wà lọ́ abọ́ mi wọ́n wà lọ́ abọ́ mi. Nígbà kan lọ wo gbogbo àwọn míì tí wọ́n ń kọrin tí ilé làwọn òun jọ náà lọ́wọ́ ọlọ́run wọn náà tó sáṣẹ sàn ọ̀tẹ̀ tí wọ́n máa dúra wọn kó tó rí ìgòkè ọmọ bára láti wà. إلى نهايتها الحمد لله. إذا نظرت الشهود من بدايتها afánígbà gbogbo ìgbòkègbodò mi láti bẹ̀rẹ̀ orí ọ̀dọ̀ secondary primary kò fi bẹ̀rẹ̀ ọdún wọ secondary òkú bẹ́ẹ̀ grade rẹ̀ tún ṣiṣẹ́ dáadáa wọn náà máa lọ poli ohnd oko mi hnd ogbe ìmọ̀ mẹ́fẹ̀ẹ́fà ni wọn nìkan kó wálé yìí ó tún kó bẹ́ẹ̀ ó tún cross university ọdún tó bá ṣe kọ́ọ̀sì kan ó sì ní ìnáwó ti ṣe tó gba phd ọgbà gbogbo ẹ̀ ọlọ́run sì ń wòran àmọ́ tèmi ọlọ́run ní ọ̀wọ́ àṣẹ òní nílá. إذا نصرت شعوني من بدايتها. Tirileather àyà máa dúpẹ́ ọlọ́run bí ó ti ẹni re ẹni ọlọ́run bí kò ní nílá yìí ọba jógede wọ́n sọ̀rọ̀ nílé èkó ní ọmọ sọ àwọn èkó tẹ́sí máa wá tún ẹni àmọ́ kò ní lárí ẹnu ọ̀rọ̀ aláyé ìsàkásíkà lè pé bàbá máa ṣe èdè pòlítíkù kò ha ha. Èbó lásán gbogbo àwọn èbó ní ẹ̀mọ̀ lọ́wọ́ kí jẹ́ kò ha ha. Àwọn èèyàn tó wọ́n kàwé gan ọlọ́run kankan mi àlùbáṣà sí fún wọn ni. Bọ́lá àwọn ló ní tọ́ba kọ kankan lè báyìí ó dà ike lọ pọn la handwriting gbóná tọ́wá sí kọ́kọ́. Ẹ wá wọ lọ́hùn ẹ̀ńtọ́ wá ní secondary school certificate báyìí òkúpa pupa bẹ́ẹ̀ tọ́nà bíi mẹ́fà ní omi ní ìtọ́jú tó mú wa òun wá ń kọ̀ǹtúrò èèyàn òde táyì wọ́n dúró tí wọ́n bá sílẹ̀kùn tòun ti certificate secondary school ọlọ́run mi ní bẹ́ẹ̀ ó lè sọ pé ọ̀sọ̀ mi di ìtọ́lọ́wọ̀ ọ̀bá sọ mí dà ọ̀pọ̀sibù ìtọ́lọ́wọ̀ bá lè sọ mí dà ó lè sọ pé ó búlọ́ọ̀kì ọ̀fẹ́ ìrẹsì ẹ̀gbìn ní jẹ́ mọ́ irọ́ ni ìmánì nìkan àmọ́ gbogbo ẹni wọ́n bá fà àbùkù kan bí tó ti gòkè láyé kò ní balance dáríkì akọ̀rọ̀ ìlú. ẹni jẹ́ ẹni máa sọ fún ọ pé bàbá jẹ́jẹ́ lọ́wọ́ rẹ o. Bàbá jẹ́jẹ́ ní bá ń bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ọ̀nà ìdí ọ̀rá máa ń bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Yóò jòkó ẹ máa gbélé pàdúrà ló jòkó ìwà òun náà. Kò sí gàrẹ̀ gàrà kò sí kan gẹ́gẹ́ bí nation bá ti dà. Bẹ́ẹ̀ bá tó àwọn movement ti Tirileather náà, ó kó dàjì inú ọ̀rọ̀ pàtó pọ̀ nínú gbogbo system pàtó. Òun náà máa ń ṣe jẹ́ náà ní tiẹ̀ náà ti máa ń ṣe. Bí bá rìn jó ẹ̀ẹ́dùn lókè Pasuma ní jó ni
gbogbo nǹkan ló fi kó bàbá rẹ̀ tán bàbá Pasuma dọwọ́ rẹ̀. máa wá sọ́lá máa wá sọ́lá. Tiri dada àwọn tó ṣe oríire láyé wọn ọ̀sàdédé sóríire. ilá. ẹni tí èèyàn láyé wọn ọ̀sàdédé dé èèyàn. Tiri dada ẹni tí ń pọ̀ sílẹ̀ ẹ̀rọ ọ̀sàdédé máa pọ̀ kí ọmọ ẹ̀rọ ẹni àfọ̀rọ̀ sílẹ̀ nu àsàdédé pọ̀rọ̀ sílẹ̀ nu kí ló ṣẹlẹ̀. ilá abẹ́lẹ̀ hórí máa. àpọ́nlé tóun náà ṣe ṣáájú làwọn ọlọ́run san fún un nítorí ọba ṣe lọ́gbà nítorí ọba ṣe lọ́gbà ìwọ ìyàwó nítorí ọba ṣe kalẹ̀ lọ́mọ rẹ ìwọ náà lọ jẹ ọmọ rẹ náà jẹ bẹ́ẹ̀ ẹgbẹ́ ló ti dìbò ọmọ rẹ bọ́ọ̀lù ọmọ rẹ ló lè da lára ọkọ ni ara ọkọ ni ọkọ rẹ nínú ìwọ náà wà á fọlá pé kò sí lẹ́nu bọ́ fẹ́ẹ́ nìkan ṣe láti bí etí ìyá àti àti fẹ́ ra wa àwọn àwọn òye báyìí ọ̀n bàtà àwọn ọmọ àwọn jẹ́ torí wọ́n ń tírénì nù ní lára rẹ̀ bọ́kọ̀ rẹ bá ń bínú ebe ẹ̀ máa tẹ̀ bí mú wa ẹ̀ máa tẹ̀ bí mú wa ni ẹ̀ sì máa tó tẹ̀ bí mú wa ẹ bá ti kó gba kànga rí adé ní tìsí èèyàn gbà gbogbo òbí lórí. wà á máa ṣàkóso máa ń ṣàkóso ilẹ̀ bìtárìkìlì hórí máa. gbogbo ẹ̀ dájú rí tí wọ́n ṣubú tí wọ́n jábọ́ tí wọ́n dènyàn yẹ̀yẹ́ táyé fojú ẹ̀sìn wò wọ́n báyìí wọn ò sàdédé jẹ́ ẹni tí wọ́n fojú ẹ̀yẹ́ wò. ilà bìtárìkìlì hórí máa. níbi ó ti dènyàn kò sàpọ́nlé fún bẹ̀rẹ̀ wọ́n yìí ọ̀gá kọ́kọ́ ṣe ọ̀ pọ́nlé mọ́ yìí ọ̀gá kọ́kọ́ níbo wọ́n ti dry ọ̀ pọ́nlé mọ́ yìí ò fún níwọ̀ rẹ̀ yìí bọ́ọ̀ bá ti fún níwọ̀ rẹ̀ ọ̀ parí ó dènyàn yẹ̀yẹ́. wàmà sáyidà máa sáyidà. tirileather àwọn tó ti ṣe rire wọn ṣàdédé sóríire. ilà bìkìlà fi hàwá. nítorí wọn ṣe rire yẹn pé ìfẹ́ inú wọn jù nù wọn ò tẹ̀lé wípé ọ̀gá lè mi náà fún máa kúnlẹ̀ fẹ́rẹ́ kan máa dọ̀bá rẹ̀ máa káwọ́ sókè ọ̀ káwọ́ sókè o bí ìbá sọ láti ẹ̀ wọn lè mọ̀ ọ́ o bí wọ́n bá tiẹ̀ wá mọ̀ náà ọ̀nà oríjì o àmọ́ òun lọ́lọ́run lò pé kí wọ́n fi mọ̀ dandan ni ọkà òkè ni ọ̀gá wa o. àwọn tí wọn náà ń káwọ́ sókè báwa náà àwọn ọ̀gá gbá lórí èyí ó kúnlẹ̀ ni. gbogbo bí a bá ti ga láyé àìfẹ́ kí ni ọba jẹ́ àbájẹ́jẹ́ dọwọ́ rẹ pẹ̀lú àpọ́nlé àbájẹ́jẹ́ dọwọ́ rẹ pẹ̀lú fẹ́ gbogbo ẹni yòówù tọ́ba gun ire kọjá àlà lọ́dọ̀ ẹni ó dé bí èèyàn láyé yóò padà ṣubú. wà á máa ṣàkíyà máa ṣàkíyà. tirileather àwọn tó ṣe rí ibú nínú ayé wọn ṣàdédé sórí ibú. ilé bí ìfẹ́rì dùnìyà. àfi pẹ̀lú ọdípa ayé wọn ni wọ́n wò. fama yusa iduka fi dùnìyà. ẹni ọlọ́run bá ní kọ́nà ọlọ́wọ́ láyé tó fà ó kó sáré báyìí tó wá gbé ọ báyìí tó wá fi gòkè. ẹni tó rí bọ́ọ̀lù lásán méjì tó wá kásọ bíi márùn fún ọ. ẹni tó rí bọ́ọ̀lù ní bàtà tó kó bàtà bíi mẹ́ta fún ọ. gbogbo ẹni yóò tó ràn ọ́ lọ́wọ́ láyé. àwọn sọ̀nà ilé ìka máa fa. àbó ṣe dáadáa fún ọ ó ṣoore fún ọ. fákìrì ó gbọ́ wá nǹkan òun rí òun sì lẹ́tọ̀ọ́ kó lè rí ó sì ṣáájú ní ká lọ. ẹni tó lóun wá nìyí ọ̀rẹ́ mi ọmọ yìí nìyí wọ́n fẹ́ bọ̀ bá ń fa lóde kó fi fọkàlù dúró nìyí ẹni ó bá ṣe mú wọn ní fún yàn. fákìrì mọ́. àwọn àfààní ẹ̀pọ́n wọlé o gbogbo bẹ́ẹ̀ bá ti pàdé wọn ẹ̀pọ́n wọlé. fákìrì mọ́. eléyìí ikú ọmọ sẹ́ni kó òun níyàwó ọ̀gá òun níyàwó ọ̀gá wọn ìyàwó àgbà lòun rí kì í sọ̀gá wọn. fákìrì mọ́. eléyìí ikú ọmọ sẹ́ni yẹn oríyàwó ọ̀gá rẹ̀ àwa ni ìyàwó ọ̀gá mi kì í sọ̀gá mi ọwọ́ ṣubú àwa àáfàá wa bá a rọ́mọ wọn àáfàá wa bá a ríyàwó wọn àmọ́ ilẹ̀ ilẹ̀ ni gbogbo tí ń já sọ ara àáfàá wa wọ́n dá àáfàá wa àmọ́ bàbá tí mo tọ́ fẹ́ ṣubú láyé kọ́ adé ìyàwó ọ̀gá mi òun kọ́ ọ̀gá mi mo bá ní business ó ṣubú o ó dènyàn yẹ̀yẹ́ ó dènyàn yẹ̀yẹ́ tirileather bàbá jẹjẹ lọ́wọ́ rẹ̀
وحمدونه في كل وقت